Africa Content TV. Ọba tó ń bábà lẹ́kọ̀ọ́ mo bá rí kí. Mo wá rí bọ́bà tẹ̀yàn bá jí kí. Kànáwọ́ méjì sókè tàbí kí. Wọ́n kọ́ bàbá yìí o. Ọlọ́run ló wù mẹ́rin o. Tìdúró ti mú lẹ́mi mo fi kí. Máa tún foríbalẹ̀ máa kí. Ẹ má lù ú kankan o. Nítorí sí ọwọ́ rẹ̀ fàkìkì. Òṣùbà mi fọ́bọ̀ olóríkì, táwọn ayé ń kì, táwọn orí ń kì, tó bára mọ́kàkì. Ṣùgbọ́n ayé mọ́kàrọ̀ bílẹ̀ àkì, bàbá alákàwọ̀ lálẹ́ kálíkì. Àwọn ṣùgbọ́n lábẹ́ ìbálòkì, mi ń ṣẹ́rù ìkúlẹ̀ kálíkì. Mo ṣe tó Ọlọ́run mo fi ń kí. Ọba tó tóbi tó ga jù ní kíkí. Kábíyèsí Ọlọ́run wo tó kí. Àkìbá Ọlọ́run ni mo ń kí. Fún bóde aláṣẹ́ríkì. Mo ń ṣẹ̀mí Ọlọ́run mo dúró tì. Olóòtú ayé olùfarati. Aláṣepé iṣẹ́ ìwà mẹ́tì. Ajagun sẹ́gun tí kì í ṣeun tì. Adánigbéni tí kì í panitì. Àdìgún ẹ̀rọ ọba sáàtì. Ọba tó lọ́kọ̀ọ́ba tó tún lọ́kìtì. Ẹ máa lọ kúrò ọba tó kùtì. Ẹ̀dá ló ń gbọ́ Ọlọ́run mi gbòtì. Aṣọ ló ń ṣá orúkọ ọ̀rẹ́ sátì. Sẹ́kúndẹ̀rin mo kí olùdúró tì. Fẹ̀yìntì fẹ̀yìntì ṣẹ́dúrà ọkọ̀ fẹ̀yìntì. Láǹtì láǹtì ọba bẹ̀rẹ̀ láǹtì. Láyé mi bá ń dára láì lu jìbìtì. Tọ́lọ́ba tó ń dáre láre mo fẹ̀yìntì. Ọ̀tá tó fẹ́ láre lójú àtì. Èmi àwọn àgbàdo lọ tí. Mo lọ́rọ̀ tí kì í lójútì. Àwọn tó bá mọ̀ ọ́n lólùfẹ́ etí. Gbé títóbi fún Ọlọ́run káàgà tó òjòkó yóò mọ̀ pé ẹnìkan gbọ́dọ̀ tó. Àwọn aṣáájú lánàá. Aṣíwájú. Ẹ̀tún odidi ayé ṣe. Ẹ bá wa yọ ayé wa, ẹ bá wa sọ ọ̀dọ̀tún. Ẹ bá wa sọ ọmọ ẹgbẹ́nu sọ́ǹdó dídí ọmọ wa dá sí. Ẹ bá wa sọ ọmọ ìpàdé ọmọ tí ò ní ná. Ẹ bá wa sọ èèyàn di èèyàn. Ká sí èèyàn di èèyàn ní tó lágbára jù nínú iṣẹ́ láyé. Ẹ dẹ̀ rí èèyàn sọ di èèyàn. Mélòó ó ń là ṣe tí ájọba ilẹ̀ tí ìlú gbé wá síbi àṣẹ yín. Ẹ wá dúró tẹ́ padà já fún ní èsì. Ájọba ilẹ̀ tí ìlú wa pọ̀ pin. Wọ́n pọ̀ gan. Àbílẹ̀ tí Adedimeji pọ̀ dábàjàgbà. Sẹ́nu pé tí ìka bá dáa tán, tí èbó bá ṣe tó dáa tán, àwọn àgbé èbó ṣe pè lórí tó dáa tí wọ́n ṣe pé olórí burúkú làwọn èbó yẹn o. Wọ́n ti ṣe mọ́tò kan láì tí tráfíkì bá wí ló kàn wọ́n fò. Ìkan dáa tán la fi gbé ẹni ó ṣe é ṣe pé. Kèésì ọ̀rọ̀ tèpè. Àbílẹ̀ tí Adedimeji wọ́n pọ̀ pin. Ó pọ̀ tán. Abáko bàbá bàtà yìí ó dùn. Adedimeji tó jiná tí ò jóná. Adedimeji tó taná tí ò jiná. Adedimeji tó ń ṣe iná fún ayé tí ò lana. Bẹ́ẹ̀ bá tún dòkó ti Adedimeji ẹ̀yìn afárá kẹ́rì fara rẹ̀ ò ní mọ̀ kóná. Ẹni ó bá ti nírú yín nínú ayé níbí onítọ̀hún ò ní lu ayé kóná. Kódà bó bá tó kú kò tó lè wọ̀ náà. Bàbá kí ikú àtọ́yè. Bàbá ọ̀rọ̀ yín jù báyìí lọ ṣùgbọ́n mo fẹ́ sún àkókò yìí lò. Ẹ dákun ẹ má bínú sà. Ọlọ́run ti ń gba owó yín ṣe dáadáa. Ájọ̀bìlẹ̀ tí ìbílẹ̀ kan kọ́ o. Ṣùgbọ́n níbi táwọn níbẹ̀ ìdáhùn ló nílò kọ. Ájọ̀bìlẹ̀ tí ìlú ló kọ. Wọ́n tẹ́gbẹ́ wọ́n ju ẹgbẹ́ lọ. Ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àwọn ènìyàn kọ́ ní iṣẹ́ ọwọ́ yín. Èèyàn pọ̀ tí wọ́n ti wọ bẹ̀ tí wọ́n ti jẹ́ ń bẹ̀ tí wọ́n ti bá bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ọdún yìí dàbí ọ̀rọ̀ onímọ̀ náà síkú làhájì. Ó ní máa ń lámúyẹ̀ síkú ìwù. Lámúyẹ̀ kọ́tù lásàtà. Ẹni tí ò rí ẹ bàbá kò rí nǹkan. Ọlọ́jọ́ mi yóò kù. Obìnrin kí gbogbo jà àbísà tì ní ìjòkó.
ẹ̀yin ilé ńláńlá, ẹ̀yin ilé gangan, ẹ̀yin àbá tó bá àbá ṣe, ẹ̀yin àbá tó bá àbá ṣe, ẹ̀yin tẹ̀tẹ̀tẹ̀ máa kọ́ sí báyà yín pé àbá àjíjọ láàrin ẹbí tọ́hàn tù mí wò kó o mọ̀ pé rere lolúwa 5,000 ní kọ́ọ̀pù kan. Ọ̀nàkà ìdánù ṣàtì. Iṣẹ́ àbá tẹ́kọ̀ọ́ àbá. Iṣẹ́ àbá, iṣẹ́ kan tí ò ṣe máa polówó fún yàrá àti ń ṣe. Àti kọ́ máa tó ní iṣẹ́ ń bá ìdá polówó ẹ̀. Sẹ́nu mọ́ọ̀lù ẹ̀ lẹ́tì polówó àbá ni. Àbí nínú ṣọ́ọ̀bù káàkiri àti ẹ̀kọ́ nídàn táà máa ṣe fàálù. Ọmọ ilé ẹ̀kọ́ tí ó tẹ fàálù lọ́lẹ́gbẹ̀ẹ́ títì ló máa lọ bẹ̀rẹ̀ tí ìyá alátẹ báyìí. Kì í san fẹ́ san ló fi dìgbà náà. Irú ọmọ ìwọ ló fi dìgbà lẹ̀ o. Yàtọ̀ táàlì yàtọ̀ táàlì. Kò ní san fún mi kò ní lọ. Ẹni àtọ̀ bùgàrí ọdún méjì bá fà. Ẹnì kan ò kéwù gbọ́dọ̀ àyà gbọ́dọ̀ méjì ní sùn. Tíra méjì náà ti ta àfà kí ni tiẹ̀ fi kẹ́ gàdí. Olórí tí wọ́n máa ń jẹ láyé ní sùn ilé àfà lẹ́ ti bá. Olórí aṣọ tó ń wọ̀ láyé ní sùn ọrùn àfà ló wà. Olórí ọkọ̀ tó ń wọ̀ láyé ní sùn ilé àfà ló wà. A tún wá ní àwọn obìnrin tó yẹ wájú mọ́tò. Ẹ mọ̀ kí obìnrin ó yẹ wájú ọkọ̀. Obìnrin ní ẹ̀yìn lẹ́yìn ó bọ́ sí. Torí pé kò yẹ ọwọ́ wájú. Báwo obìnrin kan àjẹmí tó bá jòkó sí inú mọ́tò, ọlọ́pàá ni ò ní dá mọ́tò yẹn dúró tẹ́lẹ̀ tẹ̀ lọ. Wọ́n máa ní àìsàn. Wọ́n máa bẹ́ẹ̀ ní báyìí. Irú ẹ̀ lọ́dọ̀ tún ṣe bá àbá. Ta ni ó sọ fún òun òfin ẹ̀yìn? Ó ń tọ̀ fẹ́ fẹ́ yàgò. Bàbá ní kàkà nù. A ní olóhùn òtẹ̀lé yín, ó ń tọ̀ fẹ́ ṣubú nù. Bàbá ní kàkà nù. A ní olóhùn òmọ̀ yín kò máa ń fà. Bàbá ní kàkà nù. A ní olóhùn òrí yín, àsọ́lá olóòyìn àbójú ìlú. Kódà bí olówó dẹ́ta yóò ti máa gbọ́ lórí kọ́kọ́rọ́ alátẹ. Àlìbàrọ̀ bàbá rọ̀. Àti ẹ̀yin bàbá wa fún àmúfí àfá mi àdínúnú. Ẹ̀kùn olórí ilé èèyàn. Oríṣiríṣi lórí. Orí tàbá gbé wa, orí kan tó yàtọ̀ láàrin àwọn orí. Orí ilé ibẹ̀ náà pé kó má tà láíláí. Wọ́n á ti fi ibẹ̀ náà gbogbo àwọn bàbá ní gbogbo yìí. Ẹ má bínú pé lè máa dáko lẹ́ni èjì ẹ̀ta. Ẹni ó bá ti mọ̀ wípé irú tọ́lọ̀ ń ṣe fún àlùfáà àdínúnú oore ni. Ẹlòmí ó máa rí pé kèé sóore o. Gbogbo oore rẹ kọ́ lóore níwájú gbogbo èèyàn. Mọ́tẹ́ ẹ̀sìpẹ́sì pé gbogbo èèyàn ló ní láti mọ̀ ẹ́. Ẹni wọ́n yàtara dọ́là gan èyí a màmá sàní. Bábá débi yìí ní ẹlòmí ò dáàbò. Káàtó wa sọ fẹ́ni kò ní dandan wọ́n ní láti mọ̀ mí. Tí wọ́n máa yàn ká sùn kan ní lápọ̀dọ̀ náà. Àbá àtayé màkà. Àbá tó sàfà láti máa fi jèrè. Ọ̀rọ̀ yìí ò ní dàrú láíláí. Mo fi kí gbogbo àwọn alárùkọ àánì ajíjọlá ànábì tí ànábì lánàá fún tá ń tọ̀ ọ́. Ànábì sọ wẹ́ẹ̀dì ó sọ di wòlá, súná ọmọ wòlá, ìsílé wòlá. Èyí gbọ́dọ̀ kú kẹ́ ẹ má dá sí. Wọ́n lè kọ ìyókù sí gáwáàsì, òkú rẹ̀ lò. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo alájọbí Lateef Adedimeji fans club lápapọ̀. Mo mọ̀ kí ìpè ẹ̀ṣẹ́ ẹkú dúró ti ibi ọlọ́run pè sí. Mo sọ kíní kan lánàá fún wa ní aluminium village. Ságége kọ́lu ẹ̀ náà. Dọ̀pẹ̀ mú lọ́dọ̀ àwọn afọ àwọn àgbàdo àdìdì. Àdúgbò tí sìmẹ́ntì ti dún lẹ́nu. Mo sọ fún wọn bẹ̀ wípé máa ń pọ̀ tálà hasadu kọ́wọ́ mi yìí yẹ̀kìtìlù òun kẹ́líbù bẹ́ẹ̀ yìí. Gbogbo àwùjọ tẹ́ bá ti ní tí wọ́n dáwó jọ, dá inú jọ, dá ohun jọ, dá agbára jọ tí wọ́n fi pa kìnìún ilé wọn, kìnìún ìran wọn, kìnìún ẹ̀yà Júdà wọn, ẹ sọ fún wọn, ajá ẹ̀yà bòmí ni ó pa àwọn olùkó bá yá. Ẹni tí ò bá ti lè mọ ìyàbú ilé wọn tí ó fi kú yóò máa kó wà kú lè yẹ lẹ́wà. Mo kí ẹ̀yin tá a mọ iye ẹ̀bùn, ẹ̀yin tá a mọ iye èèyàn, ẹ̀yin tá a mọ iye ògo, ẹ̀yin tá a mọ iye ìmọ́lẹ̀. Ẹlòmíì náà dájọ́ bí Lateef mọ́ ṣùgbọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ ló ti bẹ fún òun rí. Ó ní mi ò ní fọ́ fáwọn ológun rẹ̀ kí tiẹ̀ rí owó wàhálà. Oṣù wàhálà mo wulẹ̀ fọ́ ìyá tó bí ẹ. Ẹni kó lọ gbé ìyẹ́ wa.
arábìnrin ká máa kọrin lórí TikTok báyìí wọ́n gbé jáde nígbà kan wọ́n fọ ìsìngájù lẹ́kùn yẹn ni mo gbé wá nínú ayé tí ń bọ̀ lọ́nà lẹ́kùn bàbá wa ikú àkàrà nígbàdàn èyí ó máa ní ìsìngájù ẹbí bẹ́ẹ̀ ìsìngájù abẹ́ ti sùn àwọn ń bò ní ìsìngájù ẹtún tó ń wí ìsìngájù ẹtún bá ń tó ń wí ìsìngájù Ajábílẹ̀ TV ìsìngájù ẹni tó bá lò dá ìsìngájù ó mú fọ́tò yẹ wá káwọ́ bó ti rí kékeré sẹ́jà àwọn ni kápárò ọmọ Adedimeji ògbó tó níná lórí ògbó tó ga jù àwọn kan ẹni bínú àwọn yẹn ọ̀hún ò ní ìwọ Ajílẹ̀ tí Adedimeji. Ẹ bá mi gbé títóbi fún Ọlọ́run tó sọ Ajábílẹ̀ tí ìrùdá bẹ́ẹ̀ ò lè sọ̀rọ̀ ìgbà. Sọ́nà ló ní apá kan. Wọ́n á kú ọlọ́pàá kejì. Ajábílẹ̀ tí mo kọ́kọ́ kí àwọn fans ní gbogbo olórúkọ ń jẹ o. Bó o ti rí kó o tóbi tó ọwọ́ kan kì í pàtẹ́wọ́ o. Ẹsẹ̀ tó pọ̀ ló máa ń ta eruku o. Ẹ̀ẹ̀mẹ́yìí gọ́ọ̀nà ni wọ́n ní Prado nílò yìí, Lexus Jeep tẹ̀lé, Benz tẹ̀lé, kìnnì kan tó tẹ̀lé, ọkọ̀ bẹ́ẹ̀rẹ̀ ní gómìnà. Ẹ̀yẹ jẹ́ gómìnà ó dájú ọkọ̀ kan wọ́n dé ní ọ̀bá ní ẹ̀rín pípẹ́ ta lè rèé. Excellence mọ̀ ní àwọn ẹ̀mọ́ ìbínú àwọn ọ̀pẹ́ yìí ni wá bẹ́ẹ̀ tí máa wà. Ẹ sọ fún ológo gbìyànjú kó lọ léèyàn lára. Ní ìwà káàfin léèyàn. Ẹni ó bá ní òkò tí ò léèyàn kò ní nǹkan kan. Ẹni ó bá ní aṣọ tí ò léèyàn òhò ló wà. Ẹni ó ní èèyàn tí ò lọ́nà. Ẹ sọ fún pé ó kú sísera rẹ̀ ó ti ṣe rẹ̀. Mo gbàdúrà fún gbogbo wa bí mo ṣàdúrà. Mùsùlùmí àwa máa ń ṣàdúrà ní àwa kì í gbàdúrà. Mo ṣe ládùúrà fún gbogbo wa. Ibi oríire ẹnì kọ̀ọ̀kan wa ò ní lórí burúkú. Nígbà kan rí àwọn kan ti lò gbà Ajábílẹ̀ tí kò tó lé. Bó ti rí kó pẹ́, bó ti rí kó yá tó. Ajábílẹ̀ tí yóò máa wà dáadáa lọ. Ṣùgbọ́n títàn tí yóò sọ pé lòmí ò máa bọ̀ lẹ́yìn o. Tó bá lọ jẹ́ wípé omi ẹ̀rọ Nàìjíríà kápómi ẹ̀rọ rí wípé pure water ń bọ̀ ni kò bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò bá máa lọ nílọkúlọ tí wọ́n ẹ̀. Kápẹ́ náà nípa ń bọ̀ mọ̀ pé jẹnẹrétọ̀ ń bọ̀ ni ìwọ̀nba ní oṣooṣe mọ̀ déèdì náà ti fọ́kọ̀ ní ìsìn sódà ti gbà lọ́wọ́ ẹ̀. Kí lọ́lọ́run ò lè gbà ọba tó bá gbà lọ́wọ́ gbogbo aṣọ ó pè má àkàrà kò dà kára kò wọ́ àkàrà kò jẹsẹ̀ wọ́. Tani àti tani níwájú tani ẹni ó bá ní kí ó tán fún yín. Ẹni ó bá ní kẹ́sẹ̀ sí èmi ń sọ lẹ́nu gbogbo tí dàmà àgbáyé torí kan nínú wa ni ẹ̀ ń ṣeré orí ìtàgé mo sọ kíní kan mo máa ń rò ó máa wá sórí mi pé ìgbáyé ìsáyé mi àti ó fẹ́ jọra láwọn àyè kọ̀ọ̀kan. Ẹbí wípé ìná làbárì àbí mi ní February ṣé kèsè ṣé máa ti kọ̀ lẹ́yìn February náà ẹ̀sọ́ fọ́lọ́ tó ní. Nígbà mo ń bá ayé mi bọ̀ ọmọ àfáà ni mo bá àwọn àfáà ṣe mo tẹ̀lé àwọn àfáà tí mo bá jẹ́ nẹ́ẹ̀sì láyé wọ́n jẹ́ 15 tí mo bá jẹ́ nẹ́ẹ̀sì rí láyé wọ́n máa ń lò mí káàkiri bí bá bẹ́ẹ̀ nìkan ṣe mọ́rìn níbẹ̀ nìkan ṣe àtúnlò àlọ́ bẹ́ẹ̀ nìkan ṣe áfà àwọn bẹ́ẹ̀ nìkan ṣe náìtì. Àṣẹ́ni tí wọ́n bá lò ní ríra rẹ̀ lò. Wọ́n ní wọn ò fẹ́ kí wọ́n lù ẹ́ ó dẹ̀ fẹ́ lò ra rẹ̀ nígbà tó lò ra rẹ̀ ló kọ̀ọ̀ṣẹ́ sí jẹ́ wọ́n lù ẹ́ jẹ́ wọ́n bá ẹ lọ aṣọ rẹ̀ òòlù tí wọ́n fi lu aṣọ gbàm ìyàlẹ́ rò pé aṣọ ń jẹ ẹ̀yin ẹjẹ́ bí aṣọ yóò parí ìyá rẹ̀ tán yóò tán ju ẹgbẹ́ ẹ̀ lọ. Mo tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àfáà mo bá ọ̀pọ̀lọpọ̀ àfáà ṣe lónìí ńkọ́ ṣé ìkíù sẹ́yìn sórí owó láyé iwájú káàtó wọ́n ti ṣàga fún ẹ níwájú wàá jòkó sórí àga rẹ̀ ṣùgbọ́n forí mẹ́yìn fáwọn tí ń lò gbà lọ́wọ́ má tu steering kó o má bọ́ sọ́nù lójijì. Ajábílẹ̀ tí nínú tó tún jọra wa nínú ìṣesí ni pé mo jẹ́ àfáà mo wá yà kúrò níbi ìjà àfáà yẹn mo tún lọ wá nìkan kó ẹ̀bùn yẹn kó lè bá àtàn náà nú o lápọ̀lẹ́ kan pé ìdí Ọlọ́run wo kọ́kọ́ bí ọba tó ń gbọ́ bá yẹ kó wo kọ́ bẹ́ẹ̀ làfáà àdínú náà
ojú ọ̀nà tó wà tẹ́lẹ̀ ló kọ́ lọ́n tó ní máa bọ̀ ní ibi kankan abẹ́rù ẹ̀ sí. Wọ́n bí wàá ṣe tó fẹ́ ṣe kó ṣe ó ṣe tó fẹ́ ṣe. Wàá tẹ ibi tó lọ kó tó dé ìlú tó lọ. Adedimeji ẹ̀yin náà wá yà ẹ wọnú ibi tẹ́ ẹ wọ ibẹ̀ lọ ti lọ tán náà wá ẹ wá jẹ́ ká yóò mọ̀ èyí tí àlùbáríkà ń bẹ nínú ìjà fa. Your such a bundle of talent. You are talented by excellence. Ẹ kú òun ẹ o, èmi èèpọ̀ tí ò bá sí o. Èyí mẹ́nu débẹ̀ ní tẹ́ni yẹn ò bá ní. Níta bá fi lè kọ́ lẹ́nu mi ẹni mo sọ fún mi ni o. Adedimeji, you are beyond all what I'm saying right now. I can't even comprehend. Mi ò mọ tí mo lè fi, mi ò mọ adjective tí mo lè fi qualify àti quantify yìí. You are a gift to this present generation. Ẹ ṣe dànù. Generator lè mi bẹ́ẹ̀ sọ sílẹ̀. Ibi abá ti ní irú yín, ẹ sọ pé ní tí ò bá mọ iye irú yín, ẹ sọ pé ní láò ní dìde lára rẹ̀ tí ó fi. Kí n tó máa bá wà síbọ̀, kí ògo, ẹ̀bùn, èèyàn, àfà, ìmọ̀, ọ̀dọ̀gbọ́n, ẹlẹ́kọ̀ọ́, ẹni Ọlọ́run fún pẹ̀lú gbogbo tọ́lọ̀ wá fún onítọ̀hún ò rí lára rẹ̀ ní sẹ́gun.